mímọ́. Wọ́n kí èyí láti fi hàn. Ọ̀pọ̀lá. Ìwọ owó bẹ̀rẹ̀ Káyọ̀dé rẹ̀. Ìwọ owó wọn ní social media. Gbogbo nǹkan tó wà ní ẹ. Ẹ̀rọ bọ́ mi sí ẹ̀rọ bọ́ pátá ni mo wọ̀ máa ń gbọ́dọ̀ ti mẹ́ta. Ìwọ owó ẹ gbogbo ẹ̀ máa ní kó dá sí ìgboro. Mo ti spẹ́dà bébí mo ti spẹ́dà bébí o. Báwo ni Káyọ̀dé ṣe careless for level yìí náà? Àdúrà yan gbà. Ìgbésẹ̀ ní kẹ́ tètè gbé. Àdúrà wákàtí méjì lèmi rẹ̀ gbà. What? Ó gbiná. Àfẹ́jẹ́ kò jẹ́ informant. Ṣé bẹ́ẹ̀ lè fúnra mi mọ́? Jésù Kristi. Ọ̀rọ̀ pé mo ṣe é ní àbúrò ní burúkú ní ẹ̀yìn. Kọ̀ọ̀kọ̀ọ̀ dá àwọn olùwẹ̀. Tó fọ́kànlá ìdí sàn, ṣé kó pọ̀ sábẹ́ ìwọ náà ni? Ṣé kó pọ̀ sábẹ́ ìwọ náà ni? Ǹjẹ́ kó pọ̀ sábẹ́ náà? Ǹjẹ́ kó pọ̀ sábẹ́ náà? Yóò dà fún ọ. Àmì máa. God will punish you. Amen. ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Tó bá jẹ́ ìrìn aṣọ tí gẹ̀yẹ́ fi wù mí ó náìsì gan-an àti yẹn a máa lọ ni. Dáàdì tó sọ pé o fẹ́ mọ̀ òun ló ń bọ̀ yìí o dáàdì tó ti sọ pé o fẹ́ rí. Dáàdì sọ bẹ́ẹ̀ kí n style wo ni dáàdì tún lò yìí. Dáàdì ẹ pẹ̀lẹ́ sà. Dáàdì ẹ rọra sà. Dáàdì ẹ̀yin ló ń kì í kò mọ̀ yín rí tẹ́lẹ̀ ó ṣe ń rí yín for the first time ní sà. Orí yín dàrú ni. Dáàdì ìpìlẹ̀ ń ṣe yìí kí ló ṣẹlẹ̀. tẹ́nibọ̀dì bá tún pe dádì àbí sọ bẹ́ẹ̀ nù yín máa fẹ́ pé máa fi bá ayé ẹ̀jẹ̀ ni. Sọ bẹ́ẹ̀. Ó yá wèrè ni. Dádì. Ayé fẹ́ bàjẹ́ ni. Ṣé. Sọ bẹ́ẹ̀ àbí ikú ni gbogbo orí ilé ìbáyìí. Ṣebí ẹ ní ṣebí ẹ ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ni. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n kódà látìgbà tí mo ti dé ní community mi ò rí irú nǹkan báyìí rí. Ṣàánú wa o community ìyá àdàgàn lọ́wọ́ wọn bó ṣe ń ṣe. Wo aláyé ìta ṣe ti tó jẹ́ a máa lọlé èló náà fún wa ta lè fẹ́ para wa lé lórí iṣẹ́ ta ṣe gan ti tó jẹ́ a máa lọ. Ní sùúrù náà wọ́n ti sọ pé tá a ti máa bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ sọ tá a máa parí ẹ̀ sí tí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ka dẹ̀ sáré nǹkan tá a máa rò ká parí ẹ̀ lọ́wọ́ kan. Sórí kì í ṣe pé níbodè fi wá ṣẹ́ẹ̀kì nǹkan tá à ń ṣe ká tó rí bí oṣù kan sí oṣù méjì nsìn gbogbo wíwá ti kún àwa náà ń ṣe máa pè kì í ṣe gbọ́n fẹ́ pé anybody so jẹ́ a máa lọ ìta ṣe ti tó. Sórí wọ́n ti gbó tá a bá ti ṣe tán sìn wọ́n máa fún wa lówó iṣẹ́ wa aláṣeyọrí la máa ń yìn ẹni tó bá ti gbọ́n wà lé. Pásítọ̀ sọ́bẹ̀ gan-an. Pásítọ̀ sọ́bẹ̀ ni Pásítọ̀ sọ́bẹ̀. Kí ló sọ́bẹ̀ tó ń ṣe báyìí tó ń yọ̀ ọmọ ni. Sọ́bẹ̀. This is better. Kí ló wá lé wọn bàbá yìí. Sọ́bẹ̀. Sọ́bẹ̀. Kí ló ní tẹ̀ ṣe báyìí Sọ́bẹ̀. Ṣé bí ti báwo. Pàtẹ́ ìlú dẹ̀ ń ṣe bí ẹni tó ní ọdẹ orí àbí bẹ́ẹ̀. Ẹ yá wèrè ni. Ilé yóò ṣe sọ. Wèrè wà lórí yín ni. Sọ́bẹ̀. Pásítọ̀ sọ́bẹ̀. Ó kàn ó dé ọ̀dà náà ìyá ti tóbi jù tí a bá fẹ́ gégi ẹ wá lọ gé kékeré. Kúrò ẹnájì wò lélẹ̀. Ọmọ ilé ti kọjá àgbàdo àrùn. Pásítọ̀ sọ́bẹ̀. Tá lè ṣe wáyé. Gẹ̀rẹ̀jígẹ̀ 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 wáyí. Bàbá wa fagbára hàn. Jésù wa lágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi. Kí n lè gbégbá ọpẹ́.
wá lágbára o. Bàbá fagbára hàn. Jésù alágbára sẹ́. Bàbá fagbára hàn láyé mi kí n lè gbégbá ọpẹ́. Nínú ayé mi fagbára hàn. Nínú iṣẹ́ mi lágbára sẹ́. Lílọ bíbọ̀ mi lọ́wọ́ rẹ ló wà bàbá kí n lè gbégbá ọpẹ́. Wá lágbára o. Bàbá fagbára hàn. Jésù alágbára sẹ́. Bàbá wa fagbára hàn láyé mi kí n lè gbégbá ọpẹ́. 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 Gẹ̀rẹ̀dígẹ̀, wọ́n. Tani ẹ wò ó. Ń bọ̀. Àrẹ? Ṣàgbélébù Jésù ni. Pásítọ̀ sọ bẹ́ẹ̀. Kí ló bá gbélé ìwà náà? Bóyá bọ́lẹ̀ tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀? Pastor sọ bẹ́ẹ̀, today is not even Palm Sunday. Tó bá tẹ̀ jẹ́ pé kò sáwọn boys lọ́dọ̀ yín, ṣe bẹ́ẹ̀ máa kọ́ bro Sam, wọ́n dẹ̀ máa jẹ́ káwa mọ̀, á dẹ̀ mọ̀ bí kí ṣe máa dọ́dọ̀ yín náà. Èmi tẹ̀ máa sọ fún àwọn guys pé kó bá wọn lọ gbèrè, torí èmi ò lè bá wọn gbèrè. Èmi náà mi ò wà available náà, ṣé mo máa ti odindi Kigali máa wá máa gégi bíbà? But at least make effort now. Ti ẹ gbé gbẹdun kẹ́kẹ́kẹ́ gbogbo ẹni òṣì yín sọ̀hún, kí lẹ̀ ń sọ tí ó dùn lẹ́nu yín náà? Rí pásítọ̀ sọ bẹ́ẹ̀ ni, àwọn olè sọ pé kí ló ṣẹlẹ̀ náà? Ẹ̀dẹ̀ gbégi kábí yálà ìṣàmọ̀ṣẹ́ gìtà bólẹ̀ tí ń bọ̀ bólẹ̀ ẹnu. Kí ló yẹn dẹ̀ ṣe báyìí? Bọ́dá Sàámú, kí ló ṣe wòlíì sọ bẹ́ẹ̀ náà? You are all stupid. Damn! Bro Sam. Bro Sam. Bro Sam, say something. What's going on? You got to do something. Eléyìí ó wrong now. Kò ṣe ìwà pásítọ̀ sọ bẹ́ẹ̀ lélẹ̀ náà. Ó wí kíní kan. Iye mò ń wò yìí. Ṣojú lásán. Mo fẹ́ sọ gangan lẹ́sọ̀ yẹn. Bro Sam, this is not real o. True. Pastor sọ bẹ́ẹ̀ táwọn kan máa ń ṣe nǹkan wọn fín. Àwọn lọ́wọ́ wọ́ọ̀gì kọjá báyìí. Bro Sam, ẹ̀sùn kan. Bọ́dá Sàámú ẹ̀sùn kankan ni. Ọ̀rọ̀ yóò ṣojú lásán mọ̀, kí ló ń ṣẹlẹ̀? Bro Sam, I was about to say something. Bọ́dá Sàámú kí lẹ̀ wá kiri jẹ́? What's going on? Bọ́dá Sàámú, ó lẹ́yìn náà tún ṣe èyí náà. Evidence. Practical. Kí ló ṣe ẹ̀yin náà? Bro Sam, where's mine? Sàámú. Bro Sam. Bọ́dá Sàámú. Sàámú kéde. Bro Sam. Bọ́dá Sàámú. Bro Sam. Bí wọ́n lè béèrè. Bro Sam. Bro Sam. Bro Sam. Go take it. Wọ́n lè béèrè. Go take it. Ọkọ̀ gbà. I'm okay, sir. I'm fine. Kí ni gbogbo eléyìí lórí ọ̀tá? Ṣọlá, kí leléyìí lórí òkè Ọlọ́run? Abóore ni ó yé mi gan lẹ́nu lórí òkè pátá àti bra. With the look of things, kó má lọ jẹ́ pé pásítọ̀ sọ bẹ́ẹ̀, wọ́n ti lọ ṣàṣemáṣe kan pẹ̀lú ọmọbìnrin kan bì kan, tó wọ́n ń fi gbogbo ilé ìpàrokò fún wọn lórí òkè báyìí. Oní point o. In fact, good thinking. Torí tí o bá jẹ́ bẹ́ẹ̀, this looks like a warning. Who said warning sí warning? Kí ni irú nǹkan báyìí fẹ́ máa ṣe lórí òkè? Pants and bra. Lórí òkè níbi tó ti ń ṣàdúrà. Wrong. Wúlò wo? Kí lẹ̀ ń fi gbogbo eléyìí ṣe lórí òkè? Ẹ nílò láti padà wá sí ibà láti wá béèrè fún ọgbọ́n. You lack wisdom. You say? Ṣé bá adult ni ẹ kàn rìn wá sí ibà yìí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ níbà? Like kò yé mi ni kí lẹ̀ fi ń ṣe lórí òkè gangan ni mò ń béèrè náà. Èwo ni kí ni gbogbo eléyìí tá à ń dánwò lórí òkè yìí? Adébí báyìí, àbá nǹkan bíi ẹ débí ẹ lanu ẹ sọ pé kí ni gbogbo eléyìí tá à ń dánwò lórí òkè yìí? Is that the right question to ask? Ó ga o. Yeah! This thing! No, that is a full net pant.
Is it a full net pant? It's a full net pant, bro Sam. That's a pink color, right? I'm telling you, nigga. Is that not bra? That's a bra. What size of bra is this? Bro Sam, that should be 28. Oh, no, bro. You're wrong. That's size 32, man. Now stop the argument. Now just look closely. Look closely. The cup of the bra. Look closely and say the cup of the bra. With the look of the cup of the bra, I think you can get the real size of the bra. Wow. Look at the cup. Okay. I'm looking, bro Sam. Bro Sam, where all let you so yìí? Nǹkan tó serious la rí bí báyìí. Bá ṣe dé bárùn kan báyìí lórí òkè. Wọ́n là ń sọ, ẹ má sọ dèrè náà. No, fi wọ́n lẹ̀ jẹ́ kó sọ dèrè. Mo rò pé àgbàlagbà ni. I thought you're an adult, an elderly man in the community. Ẹ ò bẹ ṣe ń ṣe, ẹ wá ń ṣe size 32, size 37. Is that not pink? Is that not cup of bra? Is that not G-string? I thought you're an adult. Wàá aṣọ gbádùn ṣá, àtúnṣe pòyòyò. Ṣé principal ti wà lọ́wọ́ fún lóhùn bẹ́ẹ̀? So o fẹ́ kí n wọnú ẹ̀ sọ ma? No, calm. Nice one. Well done, bodyguard. Perfect and smart bodyguard. Yes, that's good work. You Cross. The battle line has just been drawn. Láàrin èmi àti ẹni o. Ìtò bá ní làákàyè náà yín. Sọ bẹ́ẹ̀ dà. Bọ́ Sam, pàtó sọ pé ó sì ń lé ẹ̀kọ́ tèmi náà dé bá lélẹ̀ yìí bọ́ Sam. Tó dé bá rè. Pátá àbí bra. Méjèèjì ni. Méjèèjì ló dé bá. Where is your phone? Mine here. Record it. Okay, boss. Record it. It's an evidence. No. Go close to the cup and the net pant. Film the pant. Film the pant. Film the bra. Film the bra. Film the cup. Film the cup of the bra. Film the table. Have you taken it? This is huge, boss. Let's go. I got it. Ẹ wò. Ikú tó ń pa ojú gbà ẹ̀ ni, òwe ló ń pa fún mi o. Pastor sọ bẹ́ẹ̀ tí gbogbo wa ń sátọ̀ ní community. Káwọn máa bá rúkọ báyìí lórí òkè wọn. Já lọ. Pastor sọ bẹ́ẹ̀. Ẹ wo mi, níbẹ̀ yìí náà wà látàárọ̀. Ìṣojú mi báyìí náà gbégi síbi báyìí. Ìṣojú mi báyìí dẹ̀ náà rí mi mọ́lẹ̀. Sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Pastor sọ bẹ́ẹ̀. Kí ló dé tẹ̀ ṣe gbogbo eléyìí? Ìyẹn Ọlọ́run níyìn. Kò jẹ́ ká bá yín nídìí gbogbo eléyìí. Pastor bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ bá mi sọ̀rọ̀. Kò sí. Oya, dá síbẹ̀. Oya, sáré bá mú. Jù sí mi. Ẹ̀yin òjíṣẹ́ Olúwa tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún àwọn èèyàn ní community. You are a leader by example now. All right, let me lead by example. Oya, take. Stop this joke now. Sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Kò jẹ́ ká bá yín nídìí gbogbo eléyìí tẹ́ ń ṣe náà. I'm telling you guys. Bùrà Sàámú. Sọ alẹ́. Bye-bye. Ọba community mẹ́wàá. Ìjọba fúnra ẹ̀ ó dé padà. Ẹ fọkàn balẹ̀ ó máa ṣètò. Yọba ẹ̀. Kí lẹ́yìn wí? Kí lẹ́yìn tó ṣẹlẹ̀? Àwọn ọ̀rẹ́ mi rèé. Ẹni àtijọ́ tipẹ́. Bro Sam ṣe báyìí. Ṣé mi kò mọ sọ fún yín pé kí ni yóò náṣọ́ra kò ń ṣojú lásán sí ẹ̀? Ó dídí rí. Man of God, you got to clear your eyes. You see, in alchemy, there is an elixir we call cure for all ails. Though you're a prophet, but senior prophet is here, and Bro Sam is here, Jesus is here. Jaga is here. Jesus is here. Jesus is here. Bro Sam is here. Kí ni ògbélé? Bro Sam, kò yá wa náà, pátá wa náà ti dé ibà látàárọ̀. And I am very sure pé ó ti pẹ́ náà ti máa wà bí because àbáwọn méjèèjì yẹn bí báyìí ni. Ẹ bá àwọn méjì yẹn náà ń bí ni. Sọ bẹ́ẹ̀, what is the meaning of this? Kí ni gbogbo ọ̀rọ̀ àdúrà òṣì tó ṣe yìí? Bí mo ṣe wù ẹ yẹn, fi bí ìsílẹ̀ ò lè dójú tì mí, nìṣó ní orí òkè ẹ, tàbí kò lè ṣòrí ẹ. What is this? Ọlọ́run gbàkóso ayé ẹ. Àmín Jésù. Ó máa ṣàmì. Ọlọ́run gbé ẹ wọ̀. Amen. Kọ́lọ̀ mi sí ẹ. Kọ́lọ̀ mi sí ẹ. Kọ́lọ̀ mi sí ẹ. Kọ́lọ̀ mi sí ẹ. Kọ́lọ̀ gbé ẹ wọ̀. Kọ́lọ̀ gbé ẹ wọ̀. Kọ́lọ̀ gbé ẹ wọ̀. Gbogbo ẹ̀mí tó wà nínú ẹ̀ tó fẹ́ jọ bí ìwèrè, kọ́lọ̀ mú jáde.
gbogbo ẹ̀mí wèrè tó fẹ́ wọ̀ ní ẹ̀kọ́ lọ ti jáde. gbàwòsàn 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 ìwòsàn gbàwòsàn gbàwòsàn. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó fi àṣẹ sọ̀rọ̀ ni ju bọ́ọ̀lù yẹn lẹ̀ kó nìṣó lé. Brasan, oya. Àdúrà mi ò gbà. Good of you. I need you to throw the ball to enter the net. If it did not enter the net, I'm going nowhere. Ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí. Kémi ju bọ́ọ̀lù sínú net. Mo rò pé kàn ṣọ̀tẹ̀. Bọ́sí mi kọ́kọ́ kúrò lóbi kọ́kọ́ nìṣó lẹ́jọ́ mo rò pé kàn ṣọ̀tẹ̀. Kúrò bí kọ́kọ́ kúrò lè máa gbọ́ ògbó kìíní. Sisi, you gotta do what he says. Ṣé rí irú situation báyìí? Ẹ jẹ́ ká ṣe nǹkan tó sọ ká lè lọ. Gọ́ngọ́ngọ́ ni ọ̀bọ̀ Sam. Ṣé yí stage ta dé yìí? Áfíríkà ṣe sùúrù o. That's it. Ṣé ibo yẹn ṣe gọ́ngọ́ngọ́ ni? Ẹni tó dẹ̀ bá máa mú ọ̀bọ, ó gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ ni. 100%. Hey Joe, Brasan, take it. Pick it. Brasan, the ball is in your court. Shoot. Kí ni gbogbo eléyìí tó fojú wa rí community? Shoot. Sọ bẹ́ẹ̀. Shoot. Tí mi ò bá juwọ́ nẹ́ẹ̀tì wo ní kúrò níbí. Going nowhere. Ọlọ́run o, ọba tó pọ̀ nípa àti agbára. Tó bá jẹ́ pé jíju bọ́ọ̀lù yìí sínú báskẹ̀tì lára sọ bẹ́ẹ̀ máa fi ya jẹ́ ó wọlé. Jẹ́ kó wọ̀. Tó bá jẹ́ pé tí yóò bá ti wọnú ẹ̀ ó máa pẹ́ka rẹ̀ tó yá Ọlọ́run jẹ́ ó wọ̀ sẹ́. Ọlọ́run jẹ́ ó wọ̀. Ọlọ́run jẹ́ ó wọ̀. I am ready now. Submit the Jordan. Submit the Jordan. Submit the Jordan. Bàbá o. Bàbá o. Bàbá o. Submit the Jordan. Wow. Oh, it did not enter. Oh, wọlé jọ going nowhere. Tani Peter. Tan Peter. Ṣé mi ní kí tí ò release ball? Àbọ̀rọ̀ òṣìwọ́ gọ́tẹ̀ rẹ̀ àyẹ̀wò lọ sí gbà gan. Òṣìwọ́ lọ ṣe yẹ àyẹ̀wò lọ sí gbà ẹ̀. Kí ló ṣe mí gan? Ẹja kí ló sọ? Òṣì lọ ṣe ní. Òṣì lọ ṣe ní. Òṣì lọ ṣe ní. Ṣé kò sàmì ní àbí kò rọrùn? Ṣáàdì ọ̀rọ̀ mi ni. Ó gan pa. Ó ti gan pa. Ó gan pa. Agbára burúkú wà lára mi. Ẹ wá gbàdá ẹ lọ́wọ́ ẹ, wá gbàdá ẹ lọ́wọ́ ẹ. Supernatural power wọ́ mi. Ẹ wá gbà lọ́wọ́ ẹ. Jésù Kristi. Jésù Kristi. Ọlọ́run. Irú àláwò lélẹ̀. Irú ìrànwọ́ rẹ̀ Ọlọ́run. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Mo bẹ̀ ọ́ náà àánú láàrẹ̀. Irun ibi ò gbọ́dọ̀ ṣẹ́ lé mi lórí. Alá ibi ò gbọ́dọ̀ ṣẹ́ lórí mi. Jésù Kristi. Wípé mò ń ṣe bí ẹni ní gángan. No, kì í ṣe tèmi. Kì í ṣe tèmi lórúkọ Jésù Kristi. Ta ló ń pè? Brasamu. Hello sir. Brasamu. Mo ti pè náà o. Jíjí tí mo jí. Ohun tí mo bá jí nípa yín. Kò pè mí o. Jésù Kristi. Mi mo báyìí fẹ́ ríra o. Èmi fẹ́ sáré débi kan báyìí. Oorun àárọ̀ tó jáde yìí mo fẹ́ fi débẹ̀. Okay, mo ti gbọ́. Màá wá. Ẹ̀rí mi bí 12-1-2. Bí 12-1-2 ẹja ríra. Mi ò pé 3 direct o. Mo ní between 12-1 and 2. Káwọ́ bàtà máa ríra ń bẹ̀ o tí mò ń sọ nìyẹn o. Okay. Mo ti gbọ́ máa yọjú sí yín máa wá. Mo lálàá ni o. Àlá tí mo dẹ̀ là ó heavy gan. Ẹ dẹ̀ ní láti gbàdúrà sí. Mo lálàá ni. Ẹ láàlá. Ẹ má bí mi lórí fóònù. Ẹ yọjú sí mi ni. Jésù Kristi. Brasamu pè mí. Ẹni èmi ni Brasamu. Wọ́n lálàá nípa mi. Èmi náà lálàá. Jésù Kristi. Ìran ibi má jò ṣe mọ́ mi lórí o. Jésù. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Mo bẹ̀ ọ́ náà àánú láàrẹ̀. Ìran ibi àlá ibi. Olúwa má jò ṣe mọ́ mi lórí. Olúwa má jò ṣe mọ́ mi lórí. Ìran ibi má jò ṣe lórí mi. Ayé mi, bàbá mi.
ẹ má bínú. Come on, kid, I can feel it. Ìwọ owó bẹ̀rẹ̀ Káyọ̀dé rẹ̀, ìwọ owó wọn ní social media. Bọ́bọ̀ ìtọ́jú wa díẹ̀. Báyọ̀ wọ́n bọ́ mi sí ọ̀rọ̀ bọ́ pátá ni mo wọ̀ mọ́ fọ́tò ìdí mẹ́ta. Ìwọ owó ẹ, gbogbo ẹ̀ máa ní kọ́ dá sí gbòòrò. Mo ti spẹ́dà bébí, mo ti spẹ́dà bébí o. Bọ́ọ̀ ni Káyọ̀dé ṣe careless for level yìí náà. àdúrà yẹn gbà ìgbésẹ̀ ní kẹ́ tètè gbé. àdúrà wákàtí méjì lèmi rẹ̀ gbà. What? Ó gbiná. Àfẹ́jẹ́ kò jẹ́ informant. Ṣé bẹ́ẹ̀ lè fúnra mi mọ́? Jésù Kristi. Mo rò pé mo ń ṣeré ní àbúrò ní burúkú ní ẹ̀yìn. Kò lè dá àwọn olùwẹ̀. Ṣé kò pọ̀ sábẹ́ ìwọ náà ni? Ṣé kò pọ̀ sábẹ́ ìwọ náà ni? Jẹ́ kó pọ̀ sábẹ́ náà, jẹ́ kó pọ̀ sábẹ́ náà. Yóò dà fún ọ. Àmì máa. God will punish you. Amen. Mi ìmọ̀ bóyá ẹ ti wo fíìmù yìí rí fíìmù tí wọ́n ti gbé àgbélébù kọ́ Jésù lọ́rùn tí wọ́n nà tó ń ṣubú tó ń dìde tí wọ́n nà tó ń ṣubú tó ń dìde tí Wesley Snipes tó ṣe Wesley Snipes òun ló play lead role Dangro Hafak òun ló direct so mi ìmọ̀ bóyá ẹ mọ̀ ṣé bó ṣe nà yẹn tó ń ṣubú lulẹ̀ tí wọ́n nà tó ń dìde yẹn bẹ́ẹ̀ gangan ni mo ṣe rí yín lójú àlá mo rí clearly lójú àlá mi yẹn ẹ kàn ṣáà ṣubú ni bá ṣe náà Jésù ẹ̀ náà ṣe náà yìí bá ṣe náà Jésù ẹ̀ ṣe náà yìí bí Jésù ṣe ń dìde ẹ̀ lẹ́yìn náà dìde lẹ́ṣà pé oró lójijì lẹ́ bá pé ọmọ wo ò ní kú sójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ò ní kú sójú ẹsẹ̀ látú làtàtàtù ó di rẹ gbédé ó di rẹ gbèdé ó di rẹ rere lẹ sọ pé kórè yìí fó àfi bí nǹkan mi. ṣùgbọ́n ewu wá ní tariwo oró tẹ̀ ń sọ̀rọ̀ pẹ́ kí ló ṣe ti Jésù. ìtẹ́ ìsọ nìyẹn lójú àlá tèmi o òun tẹ́ pè nìyẹn o lójú àlá mi o òun tẹ́ pè nìyẹn lójú ayé mi ìmọ̀ tẹ́ máa pè bọ̀ lójú àlá mi tèmi lálà tí mo rí ohun tí mo rí nìyẹn. now ohun tó wá surprise mi jù ni pé bó ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ṣe máa move by tẹ́ máa move by ó dàbí pé gọ́tà kan ó wà bẹ́ẹ̀ kò yín as plenty as they are ẹ kàn fo gọ́tà yẹn ṣọ́ tẹ́ máa fo gọ́tà yẹn báyìí wá dàbí transition lójú mi ẹ ṣubú off short lójú mi lójú àlá yẹn by the time tẹ́ máa dìde báyìí aṣọ òkè ńlá ni mo rí lọ́rùn yín pẹ̀lú ilẹ̀kẹ̀ àti rúkẹrẹ àtọ̀pá àṣẹ. mo wá dàbí ọba. wọ́n rí mansion níwájú yín wọ́n dàbẹ̀ ní pé ẹ forí làṣòro wọnú ògo ẹ pé oró wọnú ọ̀la bí mo ṣe rí nìyẹn. lórí ti wọnú ọ̀la yẹn praise the Lord. hallelujah hallelujah. Olúwa ṣeun. àmín 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 Olúwa ṣeun. lágbára Ọlọ́run aláìbí kò ní ṣe mọ́ wa ṣe rí aláìrè tẹ́ láàyè ìyẹn gangan ló máa wá sí ìmúṣẹ àmọ́ èmi náà lálàá o ṣùgbọ́n àlá tèmi wá lá ó fẹ́ yàtọ̀ sí tọ̀dọ̀ tìyín bí mi ṣe rí lójú oorun ó jẹ́ àwọn nǹkan tó strange mo ríra mi wípé mo ṣépè lójú ayé mi ò dẹ̀ ṣépè rí so nǹkan ìyàlẹ́nu ńlá ni àwọn nǹkan oríṣiríṣi bí kí n wọnú igbó lọ kí n lọ máa gégi kí n máa erect ẹ kí n máa ju nǹkan ó kàn ń jẹun tó yà mí lẹ́nu ni mo wá ń ṣe bí ẹni tó ń ṣe gangan. bí porí yín ti dàrú. rárá náà brasa mú ilé tí mò ń sọ yẹn yín ni mò ń sọ fún torí mo confide nínú yín. mi ní sọ fún anybody tẹ́ ẹ̀ bá confide nínú mi inú community ta lẹ fẹ́ sọ fún. God bless. mi ní sọ fún anybody that's it exactly. ẹ ṣàjẹ́ kó jẹ́ láàrin èmi àti yín. báwo lẹ ṣe wá hẹ́ǹdì àlá tí yín. brasa mú so bí mo ṣe wá láàlá yẹn jẹ́jẹ́ bí lè pé mo rí ẹ̀yin náà. nínú àlá yẹn. lójú oorun yẹn. ṣèbí inú community lẹ ti ń lálà. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ni wá rí mi. aṣáàjọ ní àwọn ọ̀rọ̀ tá a jọ ń sọ a ní tá a jọ ń drag mọ́ra wa lọ́wọ́ mo wá rí wípé mo kàn fa àdá yọ ni lójú oorun yẹn. kí lẹ fi ṣe. ẹ̀yin ni mo fẹ́ fi ṣá o. ẹ fẹ́ ṣá mi ládàá. bẹ́ẹ̀ ni. lójú àlá yìí. bóyá ò ní bẹ̀rẹ̀ ilé ìtẹ́mi ńlá tẹ́ fi pariwo oró
oró tí mo láwọn èèyàn náà yìí tẹ́ ń gbé àgbélébù kọrùn torí ṣé lójú ayé ṣe máa gbàdà sókè fẹ́ ṣábì fúra mi máa gbàdà máa sọ àdàdépa kẹrẹ ni máa fẹ́ ṣàyẹ̀pà ó dà pé oró yẹn ó lè mi kọ́kọ́ rí. Jésù Kristi lágbára Ọlọ́run alábí ò ní ṣe lórí wa ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù Ọlọ́run agbórúkọ yín ga ẹ gbà ọpẹ́ wa fún àwọn àlá ayọ̀ àwọn ìran ayọ̀ èyí tẹ́ fi hàn bọ̀dà Sàámú nípa wípé mo ṣoríire láyé àwọn àlá Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ ṣùgbọ́n àwọn àlá burúkú èyí tá ń láyè Olúwa má fààyè gbà Jésù Olúwa wa. ẹ wo bóyá kí wàá máa lọ because bọ́dá Sàámú tẹ́ sọ pé wá báyìí tó bá wù wọ́n lọ máa jáde sí yín tí ò bá dé wọ́n wọn ò ní jáde sí yín rárá òun ló dé mú ìtẹ́ gangan pa sínú òun látẹ̀ kan. ẹ wo ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ lóòótọ́ pé bọ́dá Sàámú lè wá síbí báyìí ẹ dẹ̀ mọ̀ pé ó wà very very important láti rí wọn ẹ dúró wọ́n máa jáde sí yín nísìn ẹ má dá lóhùn. ìwọ máa wèrè sọ pé lọ́bẹ̀ yìí ìwọ kí ni kọ̀ọ̀bọ̀n ábẹ́tà kò yà jẹ́ ládàá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jóná dànù ìwọ wèrè láìlọ́pọlọ yìí bí mo ń sọ̀rọ̀ mo ti padà ṣó ń gbádùn ṣó lálàáfíà. tálà wọn yìí. ìbẹ̀rẹ̀ pọ̀. Mr. Joshua ọ̀rẹ́ yìí àtàtà gbà síbẹ̀. Mr. Joshua ẹ̀yin mo rí láìgbà tíkẹ́ẹ̀tì. tún gbà síbẹ̀. wo ẹ̀ẹ̀mẹ́ta lọmọdé tán náà lẹ́ ó yẹ tún gbà síbẹ̀. ó ti gbẹ̀rẹ̀. ó ṣe gan. ṣé o sì. kò sí nǹkan kan mo ti rí tipẹ́ ni. ṣé n tẹ sọ fún mi nílé ṣé kò ti máa manifest. ẹ máa lo oògùn òun kọ́ ṣó wà pa ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀. tí ẹ ti lọ wò yín chọ́ọ̀chì gan. bẹ́ẹ̀ ni sà àti wáyé lọ sórí òkè sà wọ́n wá sọ fún apẹ́ẹ̀sì lórí òkè ń pọ̀dọ̀ bro Sam lè máa wà. ibi ni mo wà fàájì lájọ ṣe nílé látàárọ̀ lóhùn gbọ́ ọ̀rẹ́ mi ó yẹ gbà síbẹ̀. kí ló ṣẹlẹ̀ náà ẹ lọ sọ́sibítù kẹ́rù wọn kan lọ ẹ dẹ̀ ṣe báyìí mo dẹ̀ bí ilé rẹ̀ sì bó ṣe bí tọ́nu pé ṣé kìí ṣe pé nǹkan tẹ́ sọ fún mi nínú ilé ló ti manifest. nǹkan wà. ọ̀rẹ́ di méjì ńkọ́ ó wà ó yá gbà síbẹ̀. wá ó ṣe sọ fún mi tán nínú ilé ìsìn ni wọ́n ní orí àwọn ti dàrú ó ní òun lálà wípé òun ti ya wèrè lójú àlá òun gégi òun ṣe nǹkan kan káàkiri ẹjọ sample tẹrin ṣé ìwọ rí sọ bẹ́ẹ̀ rí báyìí ṣé o sọ fún mi ní. oh my god àmì ìmàrí yín bá wí. wòlíì sọ bẹ́ẹ̀ tó ń gbéra wọn wá bá yín tọ́wọ́ pa àwọn ọ̀rẹ́ èèyàn táwọn máa fàṣírí sí lọ́wọ́ àwọn ni mo dá lẹ́bi ṣọ́ mi ṣe yín ni. ẹ wo toothpick orí ẹ ti bàjẹ́ ṣágúngbọ̀gún kúrúgbìn ọmọ òṣì ṣó yẹ kó rí bẹ́ẹ̀. tó yẹ kó rí báwo ni kí ló tó dì mọ́ yàn bá ṣe fẹ́ pẹ́ ni ẹlẹ́ni ni ó dẹ̀ dì mọ́ àdínkù lọ́wọ́ ògùn lò. iṣẹ́ lóòótọ́ lọ sọ fún mi pé àwọn. ọ̀tọ̀ lórí bẹ́ẹ̀ lóòótọ́ ni wọ́n bá mi nínú lẹ́nu ó lè jẹ́ kí mọ̀ ìfọ̀ òun lálàá pé òun ya wèrè lójú àlá òun ṣé ó yá yẹ kó máa tún ṣe báyìí níta. kò dá báyìí o sample lélẹ̀. kò dá báyìí o ọ̀rẹ́ for the last time ó yá dì mọ́ mi. ó rí parẹ́ ẹ̀ balẹ̀. kò ṣe ẹ jẹ́ máa lọ sórí òkè ẹ jẹ́ máa lọ. ọ̀rọ̀ orí òkè kan o hospital tó wà nítòsí bí ní kọ́kọ́ lọ bèrè náà ọlọ́mọdé àríbi o ọlọ́mọdé àríbi èmi ò rí ẹ báyìí rí o template wèrè ló wà lára yín yìí o specimen wèrè ó ní mo rí yìí reference wèrè lélẹ́yìí ẹ wá solution sí ẹ lọ hospital kẹ́ ẹ lè gbà dáǹdè ó dáa. Sàámú alájọ. Sàámú alájọ. Sàámú alájọ. ẹ kú ọjà o. Dádì ẹ wá sá. ẹ rọra. ẹ wá o ẹ kú iṣẹ́ Olúwa sá o Olúwa máa ṣagbára dọ̀tún o. kí lẹ fẹ́ bá wa rà sá dádì. mo fẹ́ ra bọ́ọ̀lù ni òun náà rìn wájú mi bí báyìí. ẹ fẹ́ ra bọ́ọ̀lù. jẹ́ má bínú sá o kí lẹ fẹ́ fi bọ́ọ̀lù ṣe sá. mo fẹ́ lò fún ògo Olúwa ni. ẹ fẹ́ lo bọ́ọ̀lù fún ògo Olúwa. bẹ́ẹ̀. bọ́ọ̀lù. ṣé ẹ fẹ́ ta fún mi ni bí ẹ tẹ́ bá fẹ́ ta kí n lọ ra ń bò mí. sá mo fẹ́ ta sá 3,500 náà ni sá kò wọ́n jù sá. 3,500. bẹ́ẹ̀ ni iye ẹ̀ náà. kò tiẹ̀ wọ́n rárá. sóòṣì. 1 2 3 5. ẹgbà. thank you. ẹ ṣé gan sá o. Olúwa ló lọ pẹ́ ṣé kí n gbé fúnra mi. òun ni ẹ sá kò sí ẹ sá. ó dáwọ́ sá ẹ ṣé gan sá o Olúwa máa ṣagbára dọ̀tún sá o. bọ́ọ̀lù fún iṣẹ́ Olúwa
kò sọmọ kékeré kankan lọ́dọ̀ wọn tó wà ní pé bóyá àwọn ọmọ lọ ra bọ́ọ̀lù fún kí wọ́n ló fẹ́ fi bọ́ọ̀lù ṣe ó ga ọ. Ọlọ́run tó ní mí ẹ ṣé gan sà. Yẹ́sù 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 ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà látètèkọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. What a mistake! Mo dẹ̀ ṣe mistake nígbà tí mò ń kọ́ church ṣá. Ó yẹ kí n kọ́ kí n jẹ́ kó ga sókè. Tó bá wá ga sókè yẹn, màá wá gbé basketball, màá hàǹgẹ̀ síbẹ̀, màá lè máa ráyè ju basketball yẹn, màá ju bọ́ọ̀lù mi, màá ju sínú basket. Wow! Wonderful ball. Hey! Aya! 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 Yes! Ọlọ́run, mo fẹ́ ju bọ́ọ̀lù yìí sínú basket. Tí n bá ti jù ú, jẹ́ kó wọnú ẹ̀. Ṣọ́m! Kó wọnú ẹ̀. Ṣíkọ́! Hello, Pastor Sobe. Kí lẹ ń fi bó ṣe? Ẹ ń ju bó sókè, ẹ ń jubilate pé fẹ́ sọ bó sínú basket. I don't understand what's happening. Ṣé ẹ ò rí basket ni? Basket? Pastor Sobe. Eh? Ṣé everything wà alright ṣá? I'm fine. Kò jọ bẹ́ẹ̀ o. Oh, you are not in the spirit. Ẹ sí nínú ẹ̀mí rárá. Ó yá, enter. Wow! Ó padà wá sí ó yá ẹlẹ́ẹ̀kejì gbọ́dọ̀ wọlé lórúkọ Jésù. Winner! Pastor Sobe, kí ló ṣe yìí? Kò sí basket kankan bí báyìí, ẹ dẹ̀ ń sọ bó you are jubilating. What's wrong? Daddy, ṣé everything wà alright báyìí? Everything wà. Òun lè sọ. Kí ló ṣẹlẹ̀? Adébíbà yín sìn. La rí tẹ̀ mú bọ̀ tẹ̀ fi ṣeré lẹ̀ ń bounce ẹ̀ pẹ́ fẹ́ sọ sínú basket. Ẹ wo, bọ̀ tẹ̀ fi ṣeré nìyẹn. Èmi sọ bọ́ọ̀lù. Síbò. Jésù Kristi. Jésù Kristi. Ọlọ́run ayérayé. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run tó ń gbanilà, Ọlọ́run tó ń wo ni sàn. Wọ́n ṣàánú ayé mi. Ọlọ́run ṣàánú ayé mi. Kí ló ṣe mí Ọlọ́run? Jésù Kristi. Ọlọ́run tó ń ra ní padà wá rà mí padà. Ọlọ́run tó ń ṣàánú ẹni wọ́n ṣàánú fún mi. Ọlọ́run tó ń gbanilà wọ́n gbà mí là. Wẹ̀ mí mọ́ láti irun orí dé ìkọ́nú ẹsẹ̀. Olúwa dáwọ́ dára rẹ lé mi. Ọlọ́run o, Ọlọ́run aláàánú o, wá ṣàánú ọmọ rẹ. Olúwa ṣàánú, wá ṣàánú fọmọ rẹ. Jésù ṣàánú fọmọ rẹ. Lórúkọ Jésù Kristi Olúwa wa ni a gba àdúrà. Àmì yín ti ṣíwájú ọ̀rọ̀ tí mo ń sọ. Ẹ ǹlẹ́ sà, àlàáfíà fún yín o. Láti ọ̀nà jíjìn ni wọ́n ti wá. Ẹ̀yin náà fẹ́ rí. Sọ bẹ́ẹ̀. Èèyàn Ọlọ́run ni wọ́n. Wọ́n ti di wòlíì Ọlọ́run. Àmọ́ èèyàn mi ni wọ́n o. Èmi mọ̀ wọ́n dáadáa tẹ́lẹ̀. Mo mọ̀ wọ́n nígbà tí mo gbàjọ dé Ìlara. Ìgbà yẹn làwọn náà wà nínú ọjà Ìlara nígbà yẹn tí wọ́n ń ta bọ́sikọ̀rọ̀. Ọlọ́run ti pè wọ́n nígbà yẹn bọ́sikọ̀rọ̀ ni wọ́n ń tà. Àmọ́ nígbà tí Ọlọ́run máa pè wọ́n. Ẹni sùúrù ẹjọ́ sá. Tẹ́ẹ̀bà yẹ kí n sọ, ó máa gbé mi. Ẹ jẹ́ kó wí. Wọ́n ń ta bọ́sikọ̀rọ̀. Wọ́n á fẹ́ lọ ta bọ́sikọ̀rọ̀ ní igbó ọ̀rà láti Ìlara. Wọ́n dẹ̀ ní mọ́tò. Mọ́tò tí wọ́n yá. Àṣekòsèpọ̀ nù mọ́tò yẹn. Àwọn òde fẹ́ yọnú géènì bọ́sikọ̀rọ̀. Ara ẹ̀kọ́ náà wọ̀ yìí o. Wọ́n rẹ̀ ilé ìwá ni o. Wọ́n wà fẹ́ yọnú géènì bọ́sikọ̀rọ̀ fi repo sínú mọ́tò. Bọ́kọ̀ ṣe takú sójú ọ̀nà nìyẹn. Wọ́n bá ń pariwo ẹ̀dẹ̀ máa wá ìránṣẹ́ Ọlọ́run ẹ̀dẹ̀ máa wá Christian ẹ̀dẹ̀ wọn. Ọlọ́run ṣe epo sí mọ́tò ṣe epo sí mọ́tò. Láì délé epo. Láì délé epo. Sọ́mà dàn sí mọ́tò ni. Ibẹ̀ lọ́nà ti kọ sí wọn. Ó ṣubú lílẹ̀ lójijì ni. Wọ́n ṣe di ìránṣẹ́ Ọlọ́run dè nìyẹn.
mi ìdẹ̀rí wọn mọ́ láti gbà yẹn torí mi yìí gbàjọ́ kó tó di pé wọ́n ṣe. kólódùmọ̀dù. kọ́lọ́mọ jọgọjọgọ. ó tó bá ó ti tó kó sọ àlẹ́. mo fẹ́ rí yín ni sà. rọra sà. yes sà. bẹ́ẹ̀ ni ẹ lè rí mi sà. ṣé a lè sọ níbí. a lè sọ níbí àmọ́ bóyá kí bùrọ̀dá Sàámú máa lọ ná. bájọ́ wọn náà fẹ́ fún ẹ̀kọ́ pin lójú mi èwo ni kí n máa lọ. ṣé ẹ máa mọ̀nà. actually mi ò lè mọ̀nà dáadáa o àwọn ni wọ́n mú mi débi báyìí mi fi bẹ́ẹ̀ mọ̀nà dáadáa. ìyẹn má wọrí tá a bá ti parí ọ̀rọ̀ wa máa mú yín mọ̀nà. ó mọ̀nà sọ bẹ́ẹ̀ ó mọ̀nà ọ̀nà wo lágbàdé bí. uncle Sam. sá. wọ́n máa mọ̀ ṣebí àwọn ni wọ́n ní bí lolúwa ń lò ń bí àwọn máa mọ̀nà. wọ́n lè mọ̀nà ẹ̀sán tẹ́ bá fẹ́ sọ lójú wa kílẹ̀ mí ìgbà pé wọ́n máa mọ̀nà ẹ̀sán tẹ́ bá fẹ́ sọ ṣé lọ́dọ̀ ni ẹ jókòó báyìí. ẹ fi tí wọ́n ẹ jẹ́ kẹ́ kí ló lé bẹ́ẹ̀ ìgbà tó ṣe pé èmi mo fún bí èwo ní kẹ́sìtẹ̀ máa tẹ̀ sọ̀rọ̀. ẹ kò ṣe olúwa ṣàgbára dọ̀tun ṣùgbọ́n ọlọ́run ràn mí sí i. wọ́n fẹ́ pín owó ni wọ́n fẹ́ pín owó fẹ́ sanwó ni ó dà pé àwọn owó àwọn ministry àwọn owó àwọn ministers àgbáyé. ìbéèrè ràn sí wa. wọn káwọn kan máa ń fáwọn ministers àgbáyé lówó tí ẹ̀ náà mú wá fún. kó n bá dẹ̀ ti gbà wá máa gbà. gbà tán bí yẹ ìdá. ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan kan tí ẹ rí tàbí tí ẹ ti ń là kọjá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. yes sir òótọ́ ni wípé mo lá àwọn àlá tó bani lẹ́rù. àlá yẹn nìkan parọ́. àwọn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ lójú ìran yẹn ó dáyà já mi gan sa. ṣé ni mò ń rí bí ẹni tí ó ní gángan hallelujah tí mò ń ríra mi nínú igbó tí mò ń gégi mò ń erect igi yẹn mo rí wípé mò ń form basketball in fact ní àná alánà yìí ní orí òkè tá a wà yìí mò ń ríra mi bí ẹni wípé mo wà ń bí mò ń ju basketball síbí báyìí. káyì kìíní yẹn ti padà rí wọ̀ lára. ó fẹ́ di rí lè o. basketball court wà ń bí. ó yà mí lẹ́nu náà ní sá àwọn èèyàn kan ló wọlé wá àdúrà ni wọ́n fẹ́ wá gbà bíbá tí wọ́n bá mi yà wọ́n lẹ́nu ìgbà yẹn ni yèmí ṣe ń sọ wípé ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ àti ìgbà yẹn náà ni mo ti ń gba àdúrà títí dé àtẹ̀fídé yìí. hallelujah hallelujah ẹ̀yin lọ́lọ́run rán mi sí. níbi ẹnujọ́ mẹ́ta yìí ẹ ṣètò àdúrà bíi deliverance fún ẹnìkan ẹni ẹ wá ní kẹ́ ẹ lọ ṣe nǹkan kan. lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù Ọlọ́run sọ bẹ́ẹ̀ mo pè ẹ́ lákòókò yìí mo fẹ́ kó sọ̀kalẹ̀ kó wá ṣiṣẹ́ ìtúsílẹ̀ gbogbo ẹ̀mí gángan àwọn àlejò nínú ayé ìránṣẹ́bìnrin yìí ó yá jáde ó yá jáde sọ́bẹ̀ kò má sọ̀rọ̀ mọ́. Ọlọ́run ti ń ṣiṣẹ́ ìṣẹ́gun ẹ̀ ó ti ṣiṣẹ́ àṣepẹ́ ẹ̀nu ayé nìyẹn. Olúwa ṣe. Ìwọ lọ wẹ̀ nínú odò tó ń ṣàn. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ rí i wípé Ọlọ́run ti ṣiṣẹ́ àṣepé nínú ayé ẹ̀. Ọlọ́run ti perfect ìṣẹ́gun ẹ̀ òun ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé tí n bá yín sọ̀rọ̀ sà ṣé ẹ máa gbọ́? Pastor Sobe mo máa gbà yín gbọ́ tí n bá gbà yín gbọ́ mi ní tẹ̀lé àbúrò mi wà. Pastor Sobe mo mọ̀ yín. Ṣé ẹ rí nǹkan tí ó ṣe sọ tán yìí? Nǹkan tẹ́ ẹ máa ṣe fún nìyẹn o. Torí bó ṣe sọ yẹn gẹ́lẹ́ tẹ́ ẹ bá ṣe ń kúrò ń bì báyìí ẹ máa gbé lọ sí odò tó ń ṣàn ẹ wá lọ wẹ̀ fún. Ṣé ẹ rí èyí tó ṣe sọ tán yìí? Ìyẹn ni solution tí ogun yẹn máa fi ṣẹ́ tán pátápátá tó máa fi bọ́ tí ò ní sí ìṣòro kankan mọ́. Pastor Sobe tó bá lè rí tẹ́ ṣe sọ yìí gógógó tó ń ṣe àbúrò mi tó filẹ̀ mo jẹ́rìí ẹ̀gbọ́n mi wọ́n máa ra mọ́tò fún yín. rárá o rárá o. Pastor Sobe máa ra mọ́tò fún yín ẹ wo tẹ́ bá fẹ́ kó mi tó yàtọ̀ sí mọ́tò máa rà fún yín life ọmọ yìí ó important sí mi gan Pastor Sobe. Kò wá ní rí bẹ́ẹ̀ nítorí iṣẹ́ ìṣẹ́gun yìí Ọlọ́run ló fi fún wa ọ̀fẹ́ ló dẹ̀ fi fún wa so ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ láwa náà máa fi ṣohun gbogbo sí wàhálà rárá ẹ jẹ́ ká ṣe hallelujah ńlá méje. hallelujah hallelujah hallelujah. Jésù
ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin gangan lẹni yẹn ń bá wí. Wípé kẹ́ ẹ lọ wẹ̀ lódò tó ń ṣàn kí ogun tó ti kúrò lára tiẹ̀ kó máa padà sórí yín. Jésù Kristi. Ṣùgbọ́n ẹ ò ṣe. Jésù Kristi. Góò ní fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ yóò ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Olúwo ṣé, Olúwo ṣé. Thank you, Jesus. Daddy, ẹ jọ̀ọ́ ṣé mo lè jókòó? Yes, you can sit down. Ẹni tí a lọ gbàdúrà ìtúsílẹ̀ fún yẹn. Ṣé kìí ṣe pé ẹ̀yin ló ń sọ fún pé kẹ́ ẹ lọ wẹ̀ lódò? Wípé mi ló ń sọ fún pé kí n lọ wẹ̀ lódò. Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Ṣé yóò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bá gbàdúrà ìtúsílẹ̀ fún bẹ́ẹ̀ yẹn, ọ̀pọ̀ wọn ló máa ń sọ àṣírí ìṣòro ogun ayé wọn àtọ̀nà àbáyọ. Irú ẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ yẹn. Mo wá láì bẹ́ẹ̀ ṣe yẹn torí pé ẹ̀yin náà ti ń kẹ́kọ̀ọ́. Ọgbọ́n kan lẹ́yìn náà tún kọ́ yìí o. So èmi kọ́ ló ń bá wí, àwa kọ́ ló ń bá wí. Ìṣẹ̀lẹ̀ bí òde ní ṣẹlẹ̀ sí wa. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú ogun ológun ò ní ṣẹlẹ̀ wa lórí, kò ní ṣẹlẹ̀ yín lórí. Agbára ńlá Ọlọ́run aràgàbò wa. Yes, ẹ wá jẹ́ àgbàdúrà báyìí. Ọlọ́run agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Jésù Kristi. Too direct. Ẹlẹ́wẹ̀rẹ̀ sọnù lára èèyàn ó kìlọ̀ fún yín. Ọmọ tẹ́ ẹ̀ tún dọ́rìn ó tún kìlọ̀ fún yín. Ara ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run máa ní nìyẹn o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wòlíì. Ẹ ti bìlí pé tó ráì jẹ́ wòlíì kò sẹ́ni tó lè bá yín sọ̀rọ̀. Ọmọ ìjọ ò lè ríran. Aládùúgbò ò lè ríran. Aráàlú ò lè ríran. Kò sẹ́ni tó lè ríran sí yín. Ẹ má bìlí pé ẹ̀mí èṣù ló ń bá yín sọ̀rọ̀. Ẹ yóò ṣe gbégbèsè ẹ̀ pa ẹ̀. Ẹ yóò ṣe ṣe nǹkan kan nípa ẹ̀ náà. Ó ṣe jẹ́ wọ́n ní kó lọ wẹ̀ lódò lóòótọ́ bó ṣe wà yín sìn àfínjú ní mi tábà ní kí lọ wẹ̀ lódò ṣé kí n bọ́ pátá ni láyé social media kọ́lọ̀ ya pọ́nrọ́ mi kọ́ pòsì sí TikTok kọ́ pòsì sí Instagram no ibi tó ń ṣọ̀nà sọ make sure ó lè gbé báàfù sílẹ̀ kó o pọnmi sí kó o gbàdúrà sí kó o dé wẹ̀ nínú bẹ̀ fún mi ṣé mo máa ṣọ lọ. ó máa sọ ìdánù òótọ́ ni Uncle Sam sọ yẹn. ẹ ṣe jàre. òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn nígbà tó ní kẹ́ ẹ lọ wẹ̀ kò pọn dandan kẹ́ ẹ lọ sódò tó dò bá sí ládùúgbò yín tó bá yẹ pé bọ́kẹ́ẹ̀tì lẹ gbé sílẹ̀ tẹ́ ẹ bu omi sínú ẹ̀ tẹ́ ẹ gbàdúrà sí pẹ̀lú ìgbàgbọ́ tẹ́ ẹ fi wẹ̀ kómi yẹn ṣá lè ṣàn tó bá ti ṣàn ó ti tàn tẹ́ bá wá ní àǹfààní láti lọ sí odò tẹ́ tún lọ wẹ̀ ó tún ṣe déédéé ni ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sì ṣe kíni ó sàn ju ọ̀rá lọ ṣe rí nítorí pé a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò ní ká má gbọ́ ìkìlọ̀ látọ̀dọ̀ ẹlòmíràn kò sẹ́ni tọ́lọ́run ò lè rán sí wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àwa la gbọ́dọ̀ mú ìtó bá jẹ́ ti ìfẹ́ Ọlọ́run nínú ẹ̀ nígbà tọ́lọ́run bá rán sí wa anybody tọ́lọ́run bá rán àwa ní ká wá fi ẹ̀mí tọ̀ pé ṣé ohun tó ń sọ yìí ṣé tọ́lọ́run ni àwa ní láti ṣe ṣùgbọ́n nítorí pé ò ṣe ní gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ló ṣe kí ni ó ṣe ṣẹlẹ̀ sí yín. ní gángan kan yẹn ṣe ń sanwó. pásítọ̀ sọ bẹ́ẹ̀ ẹ wá lọ rábàbà níwájú Olúwa ẹ bẹ̀bẹ̀ fún àánú ẹ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ wá padà lọ ṣe ohun tí wọ́n ní kẹ́ ẹ ṣe yẹn ẹ wá lọ wẹ ìwẹ̀ yẹn kí ogun yẹn kó lè ṣe kí ni o kó lè rí tọ pátápátá. owó tí a ti di bucket. odò wa nítòsí bí. níbi ọparun. níbi abẹ́ ọparun yẹn ó máa lọ ni kò dé start omi ó máa wà ń bẹ̀ ni ó lè bọ̀ gbẹ tán èmi àti ẹ̀ lè jọ lọ lábẹ́ ọparun mi dẹ̀ ni mú fóònù mi dání ju kékeré báyìí lọ kékeré yẹn kámẹ́rà yóò dẹ̀ dá. ní orúkọ Jésù. ẹ̀sà kó bá jẹ pé a ti ń gbàdúrà ẹ máa ṣàmì ẹ máa ṣàmì. mo fẹ́ kó tún yé ni. inú ẹ má wọrí ẹ máa ṣàmì ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ìyìn wa. Ọlọ́run mo fẹ́ sọ Uncle Sam. ẹ má bínú sá ẹ má bínú sá ẹ má bínú sá ẹ jọ sá ẹ má bínú sá ẹ má bínú sá ẹ má bínú sá. ẹ jọ tí irú ìran ìbá ṣẹlẹ̀ sí ẹlòmíì ṣó lè wẹ̀ nínú pool tó bá ń ṣàn. ẹ lè wẹ̀ ní drum kó ṣáà ti máa ṣàn. inú drum ò ní jáde. ó máa ṣàn tẹ́ bá ti ṣe ẹnu ẹ lẹ̀. a ṣe ẹnu ẹ tó má máa bá lọ. kó ṣáà ti ṣàn. Uncle Sam ẹ lè wẹ̀ lórí òkè tó bá ti lè ṣe kọjá. tó ti yé yín Uncle Sam
àti ń gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Níwájú olówó aládùúgbò wa ẹgbàá lọ́wọ́ máa fi nà wá. Iṣẹ́ màmá lé wa mú kí ọmọ ni ẹ̀mí èṣù jáde. Àwọn náà àti fún ọkùnrin sáà mẹ́ ṣàmú dáadáa. Àmín o. Èmi ló ń rọ́pọ̀ fún ní kí n lọ wẹ̀ nú bá fún ẹja. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa, ògo ni forúkọ yín lókè ọ̀run. Ẹ mọ̀ káwọn tó bá tàbọ̀ sọ̀rọ̀ rí tó bá bá wá gba iṣẹ́ ìrọ̀ṣẹ́ ọmọ àmú kókó ní. Yóò máa mú kókó. Ẹ bọ́ yìí ṣe bend and select come pick kó máa ti wọ̀ wọ́n lára gan yamuti rẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ẹ má bínú. Wọ́n kí èyí láti fi hàn. Ọ̀pùlà. Ìhòòhò bọ̀dá Káyọ̀dé rẹ̀. Ìhòòhò wọn ní social media. Gbogbo ìtọ́jú wa di ẹ̀. Ẹ̀rọ bọ́ mi sí ẹ̀rọ bọ́ pátá ni mo wọ̀ mọ́ fọ́tò ìdí mẹ́ta. Ìhòòhò ẹ̀ gbogbo ẹ̀ máa ní kó dá sí ìgboro. Mo ti spẹ́dà bébí mo ti spẹ́dà bébí o. Báwo ni Káyọ̀dé ṣe careless for level yìí náà? àdúrà yẹn gbà ìgbésẹ̀ ní kẹ́ tètè gbé. àdúrà wákàtí méjì lèmi rẹ̀ gbà. What? Ó gbiná. Àfẹ́jẹ́ kò jẹ́ informant. Ṣé bẹ́ẹ̀ lè fúnra mi mọ́? Jésù Kristi. Mo bí mo ṣe rẹ̀ ní àbúrò ní burúkú ní ẹ̀yìn. Kọ̀ọ̀kọ̀ọ̀ dàgbà fún mi. Tó fọ́kàn láì dí sọ, ṣé kó pọ̀ sábẹ́ ìwọ náà ni? Ṣé kó pọ̀ sábẹ́ ìwọ náà ni? Jẹ́ kó pọ̀ sábẹ́ náà. Yóò dà fún ọ. Àmín ma. God will punish you. Amen. ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sísàmú fún wọn lówó wọn.